Wálé Alàyè lónìí pé ẹ kú òwúrọ̀. Àdúrà ìṣẹ́jú 5 ojoojúmọ́. Gbogbo àkọlé àdúrà tòní ní Ọlọ́run bà iṣẹ́ ọ̀tá jẹ́ nínú ayé mi. Gbogbo àlàyé tó ń gbọ́ mi, kí ni iṣẹ́ ọ̀tá? Iṣẹ́ ọ̀tá ní ọwọ́ òkùnkùn, iṣẹ́ ọ̀tá ní ìpinnu ibi, iṣẹ́ ọ̀tá ní ẹranko àjèjì, iṣẹ́ ọ̀tá ní ọwọ́ ibi tó ń wọnú ayé ènìyàn lójú oorun àti lójú ayé, ọwọ́ ibi tó ń wọnú ayé èèyàn nígbà tí ènìyàn kò mọ̀. Mo sọ̀rọ̀ jáde lówùúrọ̀ yìí, gbogbo ìwọ tó ń gbọ́ wọn mẹ́ pé gbogbo iṣẹ́ ọ̀tá nínú ayé mi, nínú ayé rẹ̀, Olúwa yóò bàjẹ́. Ẹ gbọ́ o, ọ̀tá ò fẹ́rẹ̀ fún ènìyàn. Ohun tí ọ̀tá fẹ́ ni pé kéèyàn sùn kó má jí. Ìgbà mìíràn ọ̀tá lè rán ẹranko òkùnkùn wá láti gbógun ti ènìyàn lójú oorun. Ẹ gbọ́, gbogbo iṣẹ́ tí ọ̀tá ń ṣe nínú ayé mi, nínú ayé rẹ, nínú àdúrà ìṣẹ́jú 5 ti òwúrọ̀ yìí, Olúwa yóò bàjẹ́. Àwa ọmọ Ọlọ́run, ọ̀nà wo la lè gbà láti ṣẹ́ ogun iṣẹ́ ọ̀tá? Òun ni láti máa gbàdúrà o. Bíbélì ní máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Òun ni láti máa gbàdúrà. Nípasẹ̀ bí a bá ti ṣe ń gbàdúrà, gbogbo iṣẹ́ ọ̀tá yóò sì di asán. Mo sọ̀rọ̀ jáde ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun pé gbogbo iṣẹ́ ọ̀tá nínú ayé mi, nínú ayé rẹ, Olúwa yóò sọ di asán. Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run, àwa dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ àti àánú rẹ lórí ayé wa. Olúwa gba ọpẹ́ wa. A ní ìdánilójú wípé gbogbo iṣẹ́ ọ̀tá nínú ayé wa máa di asán. Ọlọ́run onímájẹ̀mú gba ìyẹn wa. Àwa ké pe Olúwa, a mọ̀ pé kò sóhun tí ò lè ṣe. A mọ̀ pé ìwọ ni alágbára. Nínú àdúrà ìṣẹ́jú 5 ti òní, gbogbo iṣẹ́ tí òkùnkùn ti ṣe sínú ayé mi, sínú ayé rẹ, lójú oorun, lójú ayé, nígbà tá à ń sùn, Ọlọ́run májẹ̀mú ó yá máa bàjẹ́. Bíbélì wípé nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó sì fún ipò sí àlìkámà, ó bá tirẹ̀ lọ. Gbogbo iṣẹ́ tí ọ̀tá ti ṣe pamọ́ sínú ayé mi, sínú ayé rẹ, láti fi ba ọjọ́ iwájú wa jẹ́ lónìí, ẹ̀mí mímọ́ fi iná parẹ́. Iná Ọlọ́run dà, ó yá kó máa parẹ́. Mo sọ̀rọ̀ jáde, mi ò dá ọ̀rọ̀ yẹn sọ. Mo rí àwọn mi bọ́nú kìkìdá ẹ̀jẹ̀ Jésù. Mo fi sọ̀rọ̀ sínú ayé mi àti ìwọ tó ń gbọ́ ohùn mi lówùúrọ̀ yìí. Gbogbo iṣẹ́ àṣekù ọ̀tá nínú ayé wa, èyí tí ọ̀tá ṣe pamọ́, èyí tó ń rò pé ó máa jẹ́ ní ọjọ́ iwájú, ẹ̀mí mímọ́ fi iná parẹ́. Mo wá sọ jáde, gbogbo ogun tí ọ̀tá ti rán sínú ayé wa tó wá dàbí kòkòrò tí ń jẹni díẹ̀díẹ̀ bíi kán láti wákàtí lọ, gbogbo iṣẹ́ ibi náà Olúwa parẹ́. Gbogbo ẹranko òkùnkùn tí òkùnkùn rán sínú ayé mi, sínú ayé rẹ, lójú oorun wa, láti wákàtí lọ, ọwọ́ Olúwa ó mú wọn kan lànà. Ẹ gbọ́, gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ ohùn àdúrà yìí lówùúrọ̀ yìí, gbogbo iṣẹ́ ọ̀tá nínú ayé mi, iṣẹ́ ọ̀tá nínú ayé rẹ, iṣẹ́ ọ̀tá nínú ayé àwọn ọmọ rẹ, iṣẹ́ ọ̀tá nínú ayé ọkọ, iṣẹ́ ọ̀tá nínú ìgbéyàwó rẹ, lónìí lórúkọ Jésù, Olúwa bà iṣẹ́ ọ̀tá jẹ́. Láti òní lọ, ẹ̀mí mọ́ ṣàtúnṣe ayé wa. Mo gbàdúrà, mo súre fún yín o. Gbogbo ẹ̀yin aboyún ayé, ẹ máa bí láyọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Olúwa fún ọmọ, Ọlọ́run máa yà yín lẹ́nu. Ìwọ tó ń wojú Olúwa fún iṣẹ́, ó máa rí ìrànlọ́wọ́ gbà. Wá gbọ́ gbogbo ìwọ alààyè tó wà lábẹ́ ohun iṣẹ́ ìránṣẹ́ yìí, èyí tó ń retí ìyanu ńlá kan lọ́wọ́ Ọlọ́run, lórúkọ Jésù, Olúwa máa dá ọ lóhùn. Àánú Ọlọ́run máa sọ̀rọ̀ fún ayé rẹ. Níbi gbogbo tí wọ́n ti mọ ìwọ tó ń gbóhùn mi, níbi tí wọn ò ti mọ̀ ọ́, ó máa rí ìrànlọ́wọ́ gbà. Àdúrà ìṣẹ́jú 5 tòní kò ní lọ lásán. Gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé rẹ, Olúwa yóò bàjẹ́. A fi àsìkò yìí kí èèyàn lọ́jọ́ ìbí pé ẹ kú ọdún, ẹ ó ṣe ọ̀pọ̀ ọdún láyé. Nínú ọdún yìí, ire gbogbo yóò máa tẹ̀lé yín lẹ́yìn. Àánú Ọlọ́run yóò sì máa sọ̀rọ̀ fún yín. Àdúrà ìṣẹ́jú 5 ojoojúmọ́ yìí, lórúkọ Jésù, yóò bá ogun ayé mi àti ìwọ yóò bá wí. Àlàáfíà yóò sì jọba ní orúkọ Jésù Kristi agbára wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Àdúrà yìí ń tẹ̀síwájú ní òwúrọ̀ ọ̀la. Lórúkọ Jésù, ẹ máa rí àánú gbà. Bákan náà ni ọgbọ̀n ọjọ́ ń lọ lórí òkè wa. Ìwọ tó bá ní orí ọ̀fẹ́ láti bá wa dọ́gba, bá wa tẹ̀síwájú. A ó pàdé ní aago 3 ọ̀sán láti jùmọ̀ gbàdúrà nípasẹ̀ àwẹ̀ yẹn. Àdúrà ò ní ṣe tiwa tí ó, a máa rí àánú gbà. Gbọ́ ìwọ tó gbọ́ ohun àdúrà ìṣẹ́jú 4 tó àárọ̀ yìí, ó máa rí ọwọ́ Ọlọ́run nínú ìrìnàjò ayé rẹ. Bó ti ń lọ lówùúrọ̀ yìí, àánú Ọlọ́run máa sọ̀rọ̀ fún ọ. Iṣẹ́ ọ̀tá sì máa di asán ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.